Òṣogùn o. Ikú ẹran. Òṣogùn yè. Ikú ẹran. Òṣogùn àrò. Ẹran á kó èèyàn bọ̀. Ọdẹ ni. Bẹ́ẹ̀ ni sà. Orúkọ yín ti jẹ́? Èmi ni Tajudeen Ṣọlá ní abúlé Baálẹ̀ Ògùnbáyọ̀, Ọdẹ́dá Local Government, Ogun State. Ẹ fẹ̀yìntì dáadáa. Kẹ wà lórí àpèrè yín. Ta lọ̀gá yín nínú ọdẹ? Mi ò nọ́gà. Ẹ lọ́gàá bò? Bẹ́ẹ̀ ni, mo ní bàbá. Àwọn bàbá ni mo ní. Bó o lè ṣe wá dọdẹ? Ó ṣẹlẹ̀ wípé dádì mi ọdẹ ni wọ́n. Ṣùgbọ́n ṣá dádì mi ò gbébọn lé mi lọ́wọ́ báyìí. Ká máa pa òkété pa nǹkan kan ni mo bá bẹ̀rẹ̀ sí ní yìnbọn. Àtàwa lọkọ yín lọ́dẹ? Kò sẹ́ni tó dédé kọ́ mi lé ọdẹ pé kó gbébọn lé mi lọ́wọ́. Ṣùgbọ́n mo bá ní ọwọ́ dádì mi, mo gbébọn dádì mi, mo fi ń ṣọdẹ ni. Ẹ kàn lọ gbébọn? Bẹ́ẹ̀ ni. Láì jẹ́ pé ẹ̀yin bá rí? Mi ò sọ fún wọn. Bẹ́ẹ̀ ni. Ní tògùn. Ọ̀yájú ló sọ yín dọdẹ? Bẹ́ẹ̀ ni. Torí pé mi ò lọ léèwé. Ọdẹ ni mo fókọ̀sì lórí ká máa pa òkété kiri. Kẹ́ ẹ máa pa òkété kiri? Bẹ́ẹ̀ ni. Nígbà tó séjì kan, dádì mi sọ fún mi pé tí n bá máa fẹ́ yàwó, kí n máa kó ego òkété sínú gorodóòmù. Ego òkété ẹ̀ mọ́ máa la fi dáná. Nítògùn lákàyé. Ṣé náà wàá lè fi dáná? Àsìkò gba ẹni torí inú ní èdè mọ bó ṣe rí lé ara bàbá ẹ̀. Níjọ́ tẹ́ ẹ wá lọ gbébọn wọn, tẹ́ ẹ lọ fi pẹran, ńgbẹ́ padà dé, bẹ́ẹ̀ ni, wọ́n fẹ́ náà yẹn pa. Wọ́n ti ẹ̀ nà mí torí pé ọjọ́ tí màá kọ́kọ́ gbébọn gbàrà pé mo fẹ́ yìnbọn tí mo fẹ́ fi pa ẹran, a ní oko kan, oko bàbá ńlá wa ní ọ̀nà Àrẹ̀gẹ́ báyìí, a dẹ̀ ń pé bàbá kan ní Àríkòtì, àwọn náà ní oko pẹ̀lú wa. Nígbà tí mo débẹ̀ ìjọ ẹ, mo ṣàrí pé àwọn kìíní ṣe ìwọ̀n ẹ̀, kí ló ń ṣẹlẹ̀? Ìmọ̀ àtàjú kan ó jẹ́ ewújù. Ewújù? Àwọn ọ̀yà ẹ̀ gbórí débi pé nǹkan mi ò mọ̀ tí mo lè yìnbọn fún. Grass cutter. Bẹ́ẹ̀ ni, àwọn ọ̀yà ẹ̀ lọ. Ìgbà tí kan lọ, mo ṣàyìnbọn fún, mo rí pé ìbọn ò bá ewújù ẹ̀. Gẹ́gẹ́ bí mo ṣe dẹ̀ yìn kíbọn, tí bá ti mú ètù, torí ètò òyìnbó la máa ń lò, máa bù, máa kó àwàyà sí, máa kàn rọ́ sínú ìbọn ni. Ẹ kàn rọ́ ọ̀nà? Bẹ́ẹ̀ ni. Àtẹ̀tù àtàyà papọ̀? Bẹ́ẹ̀ ni, máa rọ́ papọ̀. Àmọ́ ní bàbá kan ní abúlé yìí, wọ́n ń pè ní bàbá wa Láṣojú Ògbójànà. Bàbá yẹn láìkì mi gan. Bàbá, mo lọ dé ìbọn tí mo yìn kó pẹ́rọ̀. Bí mo ṣe kìbọn ni, bàbá ní ọ̀hún kìbọn bẹ́ẹ̀. Kò lè pẹran. Ó ní kò lè pẹran. Ó ní kó tó débi ẹran á ti rẹ̀. Ó nígbà tí n bá máa kìbọn, máa mú ètù, máa búlẹ̀, máa fi àjẹlé, máa ṣe wá fi àyà sí, máa wá fi àjẹmí lé, máa wá fi ìṣáná náà ká ti lo ṣàná káàfù lánàá, máa wá fi síndì. Sẹ́nu bọ́nà. Kódà tí bọ́nà ẹ ò bá fẹ́, ó máa lọ ibi tí mo rán. Tí kì bá ṣe pé bí a pé mo sọ ọ̀nà nù lọ́wọ́ ọ̀nà ẹran nù. Ó dẹ̀ ń lò bẹ́ẹ̀ débi pé ọjọ́ tí màá kọ́kọ́ pẹ́ ẹran pé bí a pé kìíní ní tògùn lákàyé, mo kọ́ pò kété. Òkété? Orúkọ Ògùn lákàyé. Ètì báyìí, mo rí pé ìbọn ẹ ṣiṣẹ́ tí mo rán. Inú yẹn wá dùn. Wá là bá bàbá yẹn pé bàbá bẹ́ẹ̀ ṣe sọ mo ti ṣe, ó ní bó ṣe ń kìbọn nìyẹn. Ìbàjẹ́ wípé kọ́, mo fẹ́ lè pé bàbá yẹn ló kọ́ mi bí wọ́n ṣe ń kìbọn, wọ́n gbébọn lé mi lọ́wọ́. Ọ̀gá yín nù nínú ọdẹ? Bẹ́ẹ̀ni, bàbá mi ọ̀gá mi ni. Àdúpẹ́. Kí wọ́n gbẹ̀ wá dọdẹ tán, ẹ ti mọ̀ bá kìtẹ́ ti máa gbogbo ẹ ṣe, kí wá làwọn àrírí tẹ́ ẹ rí? Ó dijọ́ kan, ọ̀nà kan wà ní ìsàlẹ̀ abúlé wa bẹ́ẹ̀, wọ́n ń bọ̀nà ẹ lọ sí ọ̀nà Mọ̀gàn. Mo ṣàgbébọn jọ ẹ torí màmá ń ṣọ́ dádì mi, tí dádì mi bá ti sùn ni, torí apọ̀ lọ́wọ́ dádì wa, àwa méjì ni dádì wa bí. Ṣé ti yé báyìí? Ìgbà tí n bá ti rí pé dádì mi ti sùn, máa gbébọn ẹ máa jáde,
bàbá kan wà ní Olúfòdò Olórájí àná, ọmọ Olórídì ni bàbá náà ń pe bàbá yẹn. Bàbá wọn ló ní oko yẹn. Igi àkókò kan wà ní ààlà oko bàbá yẹn, ọ̀nà ẹ̀ gbàbẹ̀ báyìí. Nígbà tí màá kó nípa yẹn, mo kàn rí pé iná ṣàn bọ́ látara igi yẹn lókè. Igi yẹn dẹ̀ ga, ọwọ́ tí màá ṣí ọ̀fun sókè báyìí, iná ẹ̀ kú. Irú igi wo? Igi àkókò ni. Iná ẹ̀ kú. Atẹ́gùn ẹ̀ bẹ̀rẹ̀ sí ní fẹ́. Òtútù ẹ̀ bẹ̀rẹ̀ sí ní mú mi. Orí mi wá wúlé débi pé kí ló ń ṣẹlẹ̀ báyìí? Nígbà tí màá dé di igi, ara mi wúlé gan gbogbo. Mo rí pé wọ́n sunkò. Ibo ni iná ti bá dé orí igi? Tí n bá ní mo fẹ́ wọ òkè, kò sí iná tí màá fi wọ òkè. Gbogbo ẹ̀ ṣáà mì ṣá. Mo ṣáà lọ síwájú. Nígbà tí mo kó ìdígi ẹ̀, kí ni ẹ stop? Mo jáde sí ọ̀nà kan. Ọ̀nà ẹ̀ bá Olúfòdò wọlé, ó jáde sí Mọ̀gàn. Ó láà jáde sí Bàpá sí Olódó. Mo ṣáà gba ọ̀nà ẹ̀. Abúlé kan wà, wọ́n pè lábúlé Lípẹ̀dé. Abúlé ló súnmọ́ ibi tí mò ń sọ yìí. Mo gba abúlé Lípẹ̀dé, ẹ̀rín abúlé ni mo bá yà tí mo wá sí abúlé Baálé Ògúnbáyọ̀. Nígbà tí mo wọlé, mo sùn. Dádì mi ṣáà gbọ́ ìgbín tí mò ń gbin inú ilé. Ẹni tí ò rí mọ́pọ̀. Àṣà kí ló ń ṣẹlẹ̀? Kí ló ṣe ẹ́ Tájù? Bàbá ó tún mú mi ní. Kí ló dé? Ibo ló lọ? Torí àjọ máa ń sun yàrá. Bàbá mo ṣọdẹ ni. Ó ṣọdẹ? Ìwọ ọmọ ẹ̀ ó ṣọdẹ? Ọdẹ kò la ṣe. Mo ní mo la ṣọdẹ, mo rí báyìí kọ́kọ́. Bàbá bẹ̀rẹ̀ sí ní ṣáájú ṣá. Wọ́n ṣàṣáájú lóríṣiríṣi, mi ò mọ ìdájọ́ ẹ̀. Ara mi balẹ̀. Bóyá kò tún pẹ́, kò tún jìnnà. Mo tún gbébọn. Ojú mi ò gbà, mo tún ṣọdẹ. Ìyẹn gẹ́gẹ́ bí ẹ ṣe rí nìyẹn. Kéde rírí yín mi. Ìrírí mi ni pé ọjọ́ kan ni mo gbéra. Bàbá ti kú. Mo ní àwọn bàbá, mo ní àbúrò bàbá ní abúlé tó yẹ pé tó bá dẹ̀gbẹ̀ máa bá wọn lọ. Mo ṣàgbébọn ọjọ́ ẹ, mo gba ọ̀nà Olúfòdò. Ọ̀nà ẹ tá bá máa gba títí ẹ ló wà ní ìta ẹ̀rín abúlé báyìí. Ibẹ̀ wọ́n máa ń pe títí ẹ ní títà àtijọ́. A máa la jáde sí títì tuntun. Etí Olúfòdò ni títí ẹ wà. Tá bá jáde sí títì tuntun ẹ, a kàn máa sọdá ọ̀nà. Kì í ṣe pé máa lọ sísàlẹ̀ mọ́, kàn máa sọdá. Bí mo jáde máa sọdá. Oko kan wà ńbẹ̀ tó jẹ́ oko arábúlé wa. Mi ò gbọ́rò pé ewúdù jẹ rárá. Ó kàn dé ṣe yá. Mo ṣáà rí pé lẹ́yìn ewúdù ni mo wà. Ewúdù tí ó jẹ. Ṣé ìwọ gbọ́rò mi tí máa dé rí? Ṣé mo tẹ̀ ìbọn mọ́ ewúdù? Àfi kà. Ó ń jẹ́ kí ewúdù ẹ pí. Ó ṣe fí. Ewúdù ń dún bẹ́ẹ̀ mọ́. Mo dẹ̀ gbé. Ní gẹ́gẹ́ bí mo ṣe yìnbọn ẹ, ọkọ̀ kan sọ fún mi pé kí n má jẹ ẹran yẹn o. Kí n má jẹ ẹran ẹ o. Mo di dábúlé. Mo bá ta ẹran ẹ. Kí ni mo ta ẹran ẹ fún báyìí? Bàbá wa, àbúrò dádì mi, wọ́n ń pè ní bàbá wa orí kòkòrò. Ó sì wádìí sí mi o. A máa ń pè ọmọ kan ní Lúùkù. Mo wá jókòó sí ilé kan, símẹ́ǹtì wà wájú ẹ̀, mo wá jókòó ní bí bàbá ẹ ṣe wá bá mi pé Ọ̀jì. Ọdẹ yóò ṣe mọ́jú lè ní. Ó pa ewúdù mọ́jú. Mo ní bàbá, mo ní bẹ́ẹ̀ ni. Òun náà ya kan tí wàá bá òun lábúlé yìí o. Wípé ń ká wọn lá pé mi ò jẹ ẹran ẹ. Mo ní bàbá, ọ̀rọ̀ tẹ́ sọ ẹ̀ bàbá mi ní iṣẹ́ tuntun ọ̀rọ̀ ẹ sọ fún mi. Ó dẹ̀ dárúkọ màmá ẹ. Pé tí ń bá pé mo jẹ ẹran ẹ, ṣé pé ìkọ̀kan bá ṣẹlẹ̀ ni? Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Mo dẹ̀ dúpẹ́ ní ọwọ́ Ògún. Gbàkan o, láti ìgbà tí mo ti gbọ́rọ̀ ẹ o, tí n bá ti sákòkò sórí símẹ́ǹtì, ìyá ẹ máa ń fẹ́ wá fọ́rùn kẹ. Mo máa ń lé ìyá pé tó bá máa pa kó pa o. Náà mi ò mọ nǹkan tí bàbá ti wá. Mi ò mọ try lórí pé òun ò bí ọmọ pọ̀ o. Àyà mi kí láti sọ̀rọ̀. Ó dẹ̀ ṣe kí náà dì sí. Mo máa ń lé ìyá ẹ bẹ́ẹ̀ ni pé kà sí nǹkan. Mo wá la bá dádì wa pé bàbá, ọ̀rọ̀ tẹ́ sọ yìí, kí lẹ̀ ti rí ọ̀rọ̀ ẹ sí? Pé ó dùn wọ́n pé mi ò jẹ ẹran yẹn. Wọ́n ní ẹ̀rù bà wọ́n pọ̀, wọ́n dà máa lábẹ́ wọn. Ní èmi má lábẹ́ wọn. Ṣé bí bàbá mi ní ẹ̀ la bá mi bẹ̀ wọ́n? Èmi ní lábẹ́ wọn. Mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run náà. Mo dúpẹ́ lọ́wọ́ Ògún pé agbára wọn ò rí tèmi ṣe tí wọ́n fi jáde láyé.
ìyẹn ni ìrírí tí mo ti rí ojú tó ké fín. Ó dàgbà nígbà tí mo yìnbọn fún ẹran mi ò rí pọ́n ẹran, mi ò rí pọ́n ẹ̀, mo kàn ń pé bí mo yìnbọn rè mo dẹ̀ ń tọ́, mo dẹ̀ ń lọ kúrúkúrú ní igbó ẹ̀, mo dẹ̀ la kan ẹran. Kódà gan tí màá fi kan ẹran mi ò kan pọ́n, omi ni mo kàn tí mo fi kan ẹran. Omi ló ń dà lára ẹran. Lára ọ̀yà. Ní tògùn lákàyé. Ìrírí tí mo tún sọ pé mo tún rí nìyẹn. Tẹ́ ẹ ní ìrírí mi. Bẹ́ẹ̀ni. Mi ò ní ìrírí mi kan. Yàtọ̀ sí pé ọjọ́ wo lẹ lè gbàgbé nínú gbogbo ọjọ́ tẹ́ ọjọ́ tí mi ò lè gbàgbé ní ayé mi. Àwọn ọjọ́ wo? Mo ṣì níran apá ìṣìwà lára mi dè ní. Mo ń gbọ́. A ní àgbẹ̀dẹ kan ní Olùgbò, Ìdòwú ní àbúrò ló jẹ́ sí wa ń bí. Wọ́n fẹ́ ìyá ìbí báyìí lọ Olùgbò ní bàbá ẹ̀ jẹ́ Yẹ̀kínì, Ìjẹ̀bú ní bàbá ẹ̀. Òun ló máa ń bá mi ṣe ìbọn ẹ̀. Ìbọn tí mo ní mo fi bẹ̀rẹ̀ ìbọn yìí náà ni ìbọn dádì mi ni o. Ó wá gbé ìbọn ẹ̀dá níjọ́ kan, ó ní ẹ̀gbọ́n mi, ó ní ìbọn yìí, ó ní ẹ̀la ṣe díẹ̀ o. Mo ní ìbọn yìí dẹ́ gan-an. Tó bá lábá mi tú díẹ̀, ó lè máa dẹ̀ mọ́ o. Mi ò ní ṣe di ìbọn yìí o. Ó ní ẹ̀gbọ́n mi ẹ ṣe o. Ó wá dijọ́ ẹ, ọmọ yẹn ti kó lábúlé, àbúrò ló jẹ́ sí wa, Lúùkù la máa ń pè. Òṣọdẹ ń jọ ẹ. Mo yìnbọn kìíní mo pe ewúro. Mo yìnbọn kejì mo pe ewúro torí ewúro sì pọ̀. Nígbà náà. Ọ̀nà ọ̀dọ̀ wa ẹ̀yìn abúlé wa gbogbo ọdẹ ló mọ̀, ibẹ̀ la máa ń gbà lágbo olódù lọ yọ sí ọ̀nà blọ́gà. Mo wá padà sí ọ̀nà Tòkò. Yìí máa fi dé bí ọ̀nà Tòkò ẹ̀ mo kàn pàdé Lúùkù, ó ń bọ̀ láti ọ̀nà Tòkò lọ́wọ́. Mo dẹ̀ dúró. Èmi fẹ́ lọ sí ọ̀nà Dèkólólú. Mo wá ní Lúùkù kí ló pa? Ó ní bọ̀dá mi, ó ní òun ò pa kankan torí ọmọ Ṣáídà Adédò ọ̀tá ẹ̀ ni. Mo ní òun ò pa nǹkan kan kẹ̀. Mo ní ó dẹ̀ sọ pé òun tó ọ̀nà yìí. Mo ní tó bá débì kan, mo ní níbi báyìí, ó yẹ kó kéwú dùn bẹ́ẹ̀. Ó ní bọ̀dá mo ní òde bẹ́ẹ̀. Mo wá ní ó yá padà, máa lọ síbẹ̀. Èmi wá gba ọ̀nà Olólu torí kò sọ̀gbọ́n kí n débẹ̀ kí n má yìnbọn. Mo wá gbà ọ̀nà Olólu ẹ̀. Ìgbà tí mo tún dé Dèkólólú, mo tún pa ìwúrò kan. Ó dé ìwúrò 3 tí mo pa. Mo wá padà títí padà ní ọ̀nà Tòkò ẹ̀. Ìgbà tí mo padà sọ́nà Tòkò ẹ̀, mo kàn tẹ̀lé ẹ̀rí náà lókè tẹ, ó ń bọ̀. Mi ò gbọ́wọ́ ẹni yẹn. Mo dẹ̀ dúró sí junction ẹ̀. Bó dé yẹn bó ṣàṣì bá mi bẹ̀ mí ni. Lúùkù, ó yìnbọn, ó lóun ò yìnbọn, ó lóun ò bá wọn, mo ní wọn ló pa. Mo ní wàá gbúrò ọwọ́ mi kó tó dábúlé. Mo bá ń lọ kémọ́, ṣé mo tẹ̀lé paná? Mo wá ń lọ kémọ́. Nígbà tó kú dẹ́ kí n débẹ̀, lẹ́ni mo ti gbọ́ kára bí ti ń wúlẹ̀. Mo ní Ọlọ́run bá mi, ogun amúyín lónìí. Iye mo wọ ọ̀kan báyìí ló kọ́lẹ̀ tájọ. Tí mo tẹná mọ́ báyìí. Àfi pàrà! Inú mi bàjẹ́ jẹ́ rẹ pé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo ní pàrà. Ọwọ́ ògùn ìbọn ẹ̀kan ó là gbẹ̀ṣá ẹ̀ta wà bá mi. Fún ní ìdí ẹ̀ ló yọ wá bá mi, apá ẹ̀ṣin ni dé ni. Òun wà mí báyìí. Bọ́nà ẹ̀. Kódà òun ló yẹ yìí. Èyí kẹrí. Dé ní mi tí ṣe dágbé mi ò lè gbàgbé títí láíláí ìbọn ló yọ o. Ṣé bọ́ náà wàá bọ́ sí yín lẹ́nu ni? Ní orúkọ mi ò tẹ́ kò bọ̀ sí mi lẹ́nu gbà. Ó ti bọ́lẹ̀. Gbà òun ló yọ apá bí tó bá wọlé nì. Bó ṣe. Tó yọ yìí, èyí ni. Mo wá pé yóò rò. Ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ òru máa lọ. Ohun mi ní ọmọ yẹn ń gbọ́, ó ti bùdàbùdé pé sáré bọ̀ nìyẹn. Nígbà tí ẹ pariwo. Nígbà tí mo ń pariwo bọ̀, mo pa ewu jẹ o. Nítògùn mo pa ewu jẹ torí pé ìgbà tí mo yìnbọn ẹ gbà báyìí, ìbọn ti gbọ̀tọ̀ gbogbo ẹ ti gbọ̀. Mo wá fọ́ wálẹ̀ báyìí. Mo ṣàmọ̀ bí mo rí ẹrù ẹ. Ẹ tún ti ṣe sí yín lójú. Bẹ́ẹ̀ni kódà gbogbo ojú mi báyìí. Ó gbé ipọ́ báyìí. Mo ṣàn wá ẹrù ẹ lọ dé pé tẹ̀sẹ̀ mi jẹ́ kí n tiẹ̀ rí nǹkan tí mo ṣàn wá lọ gbà mí ò ríran. Gbogbo ètò ẹ̀ ti bò sí mi lójú sí. Gbogbo ara mi ti di ìpọ́n. Mo ṣàmọ̀ ẹran ẹ̀, mo gbẹ́ràn ẹ̀ gbé akọ. Erin ìbọn ẹ̀ mo rí mú wá abúlé. Ètò ẹ̀ tó ló ti fọ́ wẹ́wẹ́. Títí báyìí. Nígbà tó ọmọ ẹ̀ wá pàdé mi, bọ̀dá mi kí ló dé? Mo ní ó dé o. Wo mi. Àwọn ọmọ ẹ̀ bá pẹ́ ọ̀rọ̀. Bọ̀dá mi báwo la ṣe mo ní ó bàdí yọ wá bá mi ní. Wọ́n dẹ̀ ti sọ fún mi pé kí n ṣe ìbọn yìí o.
ìwádìíjọ́ mo ṣáà gbọ̀jú torí ilẹ̀ ti fẹ́ mọ́nà tí tó kọ bá aago 4 mo ṣáà orí mi ti tó yìí mo bá gba olùgbọ́ à ń pé ọmọ kan dókítà ni ó dẹ̀ ti di ọ̀gá rẹ̀ báyìí à ń pè é Súlè ẹni tó bá mọ̀ wà ní báyìí ó wà ní ilé babalúkọ̀ tó wa bàbá ẹ kọ́ ilé ẹ̀ sólùgbò wọ́n fi bẹ̀ ṣe hospital ibẹ̀ lọmọ ẹ wà ní ọdún ẹ lọ́hùn ó ní brọ́dà ó ní kí ló ṣe yín mo ló jẹ́ mọ̀ mo la gbégbé lókè ní nígbà tí gbé ń bọ̀ ó kàn mú ìdìwọ́ kan sọ mí ní ó ní no ó ní nǹkan tó ṣe yìí ó ní kò ṣe igi pé ẹ̀gbọ́n ẹ jẹ́wọ́ kó fẹ́ ní ẹ sọ pé ìbọn mo ní wà ìbọn ni èmi fún ara mi ni kò sí wàhálà ọmọ ẹ̀dẹ̀ tírìtì mi tó ti rà ìgbà ẹni inú mi bàjẹ́ ráúráú mo wá wò pé ṣé mo dẹ̀ máa yìnbọn mọ́ ṣá mi ò mú nǹkan ní ìkọ̀ mi ò ta lọ́dún gbá mo ìtàn máa wà láwo kí ló gbà mo ti gbọ́ ìkìlọ̀ iṣẹ́ mi ò tẹ̀lé ìkìlọ̀ yẹn ìyẹn ló fi ṣe mí gbà síbẹ̀síbẹ̀ náà mo ti mọ̀ pé wọ́n ti sọ fún mi ò gbọ́ ni ǹjẹ́ pé mi ò lè fi ọdẹ ṣeré láti ìgbà yẹn ó tún peléke sí ni. ẹnìjọ tọ́ba yẹn nínú jẹ́ yẹn ẹ ló pé méjì èwo wá ní kejì. ẹyọkan náà ni ẹyọkan náà ni níjọ́ tẹ̀ ẹ ti ń ṣọdẹ ńjọ́ wo nínú yín dùn jù. ọjọ́ tí inú mi dùn jù a fẹ́ ṣe inú yà mo ní ọ̀rẹ́ kan à ń pè lójú ọbẹ̀ ní ìyá wa kú ọ̀la bí àyà ìní wá lọ sí òkè abúlé wa báyìí màmá tí mò ń gbé ní ilé ẹ̀ lónìí wọ́n ń pè ní ìyá Ṣínà oko tí màmá yẹn dání ó ti wú pákí ayé ìnàbò nígbà yẹn ìnàbò pọ̀ ló pé mo ṣáà rí pé ẹ̀wù jù jẹ́ ṣéǹjì wa pọ̀ lọ́wọ́ mi dé pé ọdún ló ti dé ìwókọ̀ọ́lá kò sí kọ́bọ̀ lọ́wọ́ mi ìyàwó dẹ̀ wà ọmọ dẹ̀ wà mo ṣe wí ojú ọbẹ̀ nìyẹn pé ojú ọbẹ̀ èmi wá fún ojú ọbẹ̀ nílé kan ní ilé ọ̀dádé wa ní abúlé pé kó máa gbé bẹ̀ tó rọ̀ ọ̀rẹ́ mi gidi gan ni mo fẹ́ ṣí jáde lọ ó lọ́nà fẹ́ jáde kò sí mo nígbà mo lọ síbì kan mo ní agbára Ọlọ́run lágbára Ògùn mo ní máa pẹ́ràn ọbẹ̀ tí màá fi ṣọdẹ tí màá fi ṣọdún tí mo lọ ń jẹ ìmọ̀ adéra mo ti ń gbọ́ wùrù ó dẹ̀ dúró kì í dẹ́ ṣáà ti ìdọ̀bọ̀ ẹbọ̀ ó ti dẹ̀ ìwọ nọ̀bọ̀ ìwọ rẹ̀ yìí kí ní ìmọ́ra tó báyìí kí ìyẹn mọ́ra báyìí wà gbọ́rù àbí gbìrà àbí wùrù ní ìtẹ̀mọ̀ bí yẹ́wùjú mo bẹ̀rẹ̀ sí ní yọ apaná èmi náà bẹ̀rẹ̀ sí ní bàpò ìmọ̀ agbólóró ìjáde ṣe gbé sínú àpò mo ní wọ́n lọ́hùn ṣe ògùn ṣe o mo wá làkọlẹ̀ kù mọ́ ẹnu yẹn ó ní nísìnyí mo ní mo ti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọláàánú kan ni mo fi lọ nígbà tó yá mo tún gbébọn lẹ́sẹ̀kẹsẹ̀ mo tún lọ mo wá gbẹ̀yìn ilé wa mo wá fẹ́ jáde sí abúlé nípẹ̀dé mo fẹ́ tọ ọ̀nà ẹ̀ wá sí abúlé wa padà mo ti rí pé wọ́n gẹ̀ ní ẹ̀gbẹ́ ọ̀nà èmi náà rárá yọrìn yìí máa fi rí ewújú ẹ̀ wọ́n ti kọ́ ewújú ẹ̀ ó ti dúró lórí bẹ̀ pé kó ṣí èmi náà ti lọ wọlé pé ẹni tí n bá ti rí kó ṣí iná kan bọ̀ ni àfi bó ṣe tàkìtì sọ ni ìwọ ògbó ṣe o tí mo jáde sí ti báyìí agbọn wà ní ṣọ́ọ̀ṣì kan kọ́ ká tó wọ abúlé wa ọṣẹ ẹ̀kọ́ ṣọ́ọ̀ṣì ẹ̀ báyìí agbọn kan wà ń bẹ̀ mo ti wo bẹ̀ wípé wọ́n jẹ̀ bẹ̀ mo ti tún bẹ̀ ṣe wọ́n á pàdé ọmọ kan àbúrò wa nínú ọmọdé wọ́n ń pè ní Kẹ́hìndé Ànàgónì bí ó ṣe fẹ́ dé ìyàdọ̀ ẹ̀ èmi kàn fi ẹsẹ̀ kírọ́ọ̀sì ọ̀nà ẹ̀ pé kó báyìí lè gbàbẹ̀ pé èmi ìwà tún ọ̀nà ìṣe kó jẹ́ wọ́n rèé máa tọ́ bẹ́ẹ̀ mọ́ mi lọ́wọ́ kò ṣáàdì bí gbàbẹ̀ ọ̀gá tí ó ti gba ọ̀nà yìí ó náà gba oníkópa ló ń kópa kankan mo ní mo ti polóore méjì o ìmọ̀ adébọ̀ mo ti gbọ́ kọ́ tí ń wúlẹ̀ ìmọ̀ àtàjù náà kọ́ báyìí lẹ́rìí mo ní kó kọ́lẹ̀ tajọ èmi wọ oògùn ó ṣe ó tó gẹ́ báyìí mo bá wálé mo bá kéwú jùjọ mo bá ta àwọn olóore ìfọwọ́lé ńlá tí mo ṣe ẹ̀ àti síbẹ̀ mo fowó ẹ̀ ṣọdún ìjẹ́ bàbá ẹ̀ èmi àtọ́ ọmọ mi àfọ́sí kòkò àfiṣọdún ìyẹn ni mo lè sọ pé inú mi dùn pọ̀ ní dídì ọdẹ yìí dídì ọdẹ sọ́jọ́ kan tí inú yẹn dùn náà nù. inú mi dùn ní gbogbo gbà o torí kò sí láti gbà ẹ tí n bá ti gbébọn inú kì í ti pẹ̀tù méjì kí n tún pa ìwúdù pẹ̀lú ẹ̀ inú mi ṣáà máa dùn wà léṣá gbà dábí pé ọdẹ mi ò lè fi ṣeré. ǹjọ́ wo nínú yẹn bàjẹ́ jù. ọjọ́ tí inú mi bàjẹ́ ni
ọmọ mi tó sọ̀rọ̀ nísìnyí yẹn ọjọ́ burúkú ni nígbà káàṣì ẹ̀ ni nígbà àbí owó kòrò no cash ọjọ́ aṣọ́dẹ lọ ọ̀rẹ́ mi gidi gan tó jẹ́ ọ̀rẹ́ mi pọ́nbélé ni àbúrò mi tí ó wà ní ṣáìdì ẹ̀ ó wà níbí báyìí náà mo yìnbọn ewújù kan ọmọdé mi kan náà wà lábúlé yìí ó wà lẹ́gbẹ̀ẹ́ báyìí nígbà tí mo yìnbọn ewújù ẹ̀ wá ń fèsì lé bọ́ báyìí máa yìí ó jẹ́ kó fi mí lẹ̀ kó o ti fún o ṣáà di pé ewújù ẹ̀ fi mí lẹ̀ ó ti wá ẹbí ṣe yìnbọn ẹ̀ ni mo gbọ́ kò mo gbọ́ ta ló yìnbọn yẹn èmi ìgèdè abúlé wa ni mo gbọ́ ohùn rẹ̀ gbùrùgbùrù èmi mo gbọ́ ìmọ̀ apàdé ẹ̀ ṣàṣepẹ̀ jáàkì kí ló ṣẹlẹ̀ láyé mi ẹ fún orí abéèdì ìwọ ọlọ́mọ ẹ̀ka má rẹ fún àtẹni tẹ́tẹ̀ tí olómi mi rí lọ́dẹ rí gbà gbogbo anybody wá sóko lásìkò gbà ẹ gbà wá jẹ́ àwọn tí jẹ́ pé kọ́ ọmọ mi bàbá wọn dẹni anybody ń ṣàǹwá nǹkan tó máa jẹ kiri la fi lọ́ǹgbà yẹn ẹni tó dẹ̀ yìnbọn yìí àtàmátàsé ni because ìjọ ẹ ó jẹ́ ń bà mí inú jẹ́ gbà àfàlọ àfàbọ̀ náà a gbìyànjú náà ọlọ́run kò gbà sí wa lọ́wọ́ kó tó jọ́lọ́ lípè ìjọ tínú mi bàjẹ́ jù nìyẹn pátápátá tínú mi bàjẹ́ gbàgbà ẹ máa ń pè ṣé mo dẹ̀ máa ṣe ọdẹ ṣá ẹni bá rure ló máa sọ rè ewé kan kì í bọ́ lára gi tí wọ́n bá òkè máa mọ̀dí sí ṣíṣe ló nídìí ṣe ló ní bó ṣe jẹ́ torí gbogbo àwọn ọdẹ náà ọlọ́run ló ń ṣàánú wa inú là mọ̀ inú olúwàkùnlé olúwàkùnmọ̀ ìmọ̀ ní ọ̀dà anybody àdúpẹ́ alhamdulilayi. Iṣẹ́ ọdẹ ṣíṣe níjọ́un àti ọdẹ ṣíṣe láyé òde òní èwo ló sàn jù? ẹ rí ọdẹ ṣíṣe nígbà ẹ lọ́hùn àmọ́ bàbá ẹ wọn ò ṣíra wọn gbọ́ gbà ó dé sí àgbà ò fẹ́ mọ̀ ọmọdé ò fẹ́ mọ̀ àgbà mọ́ ó pọ̀ nínú ọdẹ sí gbọ́ nígbà àtijọ́ àgàgà ń gbà tá a máa gbójúmọ́ bàbá ẹ ìbẹ̀rù wà ní ara ọdẹ jù sí lọ tèmi rí òye. ní èdè kan èwo ló sàn jù èwo ló dáa jù? ṣe rí ìwọ̀nba pé nǹkan tí ó fi jẹ́ pé ó ti mọ́ra tí òde sí náà ó ti mọ́ wa lá àtìgbà tó òde sí náà ó ṣe kìíní torí pé òde sí tún yọ̀wó ọdẹ ìbá pa ètò kan nísìnyí ó ti dowó ó ti dowó àbò olóòrè kan rí ọdẹ kan bá pa nísìnyí bó jẹ́ gálà tó bá jẹ́ ṣòmáàtà ni kódà kó gètà agbábakù ṣàpapọ̀ nígbà àtijọ́ bí ọdẹ bá pa gálà ó máa ká fún gbogbo àwọn ọdẹ tó wà lú ẹ̀yìn gbà nísìnyí owó ládẹ nílé láṣẹ pé ọdẹ sí ó fẹ́ tó ṣe kíní díẹ̀ ju tó àgbọ̀ra ní yélé gbà ẹ olówó àgbà ẹ gbà tí sìn owó ni. bí wọ́n ṣe ń ṣe nígbà náà ni pé wọ́n ní àwọn ọdẹ jọ̀hún wọ́n máa há ẹran wọn ni àwọn ọdẹ ìsìn wọ́n máa ta ẹran wọn ni nígbà tẹ́yìn wá gbé wò ẹ wá wò pé ọdẹ ìsìn lọ́sàn. ọdẹ ìsìn náà sọ ó sọ o ó sọ o torí ká máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run máa dúpẹ́ mi olómi ó lè jẹ́ ọmọ máa ké wá pé bàbá òun kò sí owó kan yóò bá mú lọ léwu nígbà bàbá ará ìgbé ìbọn tó bá lọ owó ẹ̀ àjáde o tó bá lò ní mímọ́ o ọba ti tẹran ọbẹ̀ nígbà ṣe é ṣe láì múṣẹ́ mọ́ o ọjọ́ kò ṣe é ṣe láì múṣẹ́ mọ́ torí àwọn bàbá wa tó ti ṣe kọjá náà a lè sọ pé kí wọ́n bá wa sọ pé ilé tí àwọn fi kọ́ rẹ̀ gbá wọ́n fi di nǹkan mú látara wípé ara nǹkan tó fi di mú ẹ wọ́n máa fi kọ́lé ni pé kọ́ fi ṣiṣẹ́ wọn bá pẹ̀ràn á yọ owó ṣẹ́nu ẹ̀ á fi ṣiṣẹ́ wọn kò torí bàbá mi ò gbòjá àná ọ̀pẹ̀ ló ń kọ́ tó ti yé báyìí tó bá là kọ ọ̀pẹ̀ ó máa mú ọ̀dẹ̀ mọ́ iṣẹ́ ló fi
ó ń yí mọ́ra wọn dé pé bàbá àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó fi kú. Ẹ kọ́ wa ní àjò tẹ́ ẹ mà tó dájú jù káwọn tí ń gbọ́ yín nílé látàárọ̀ kí wọ́n fi ṣe fàjẹ́. Eléyìí tí mo rò pé tí ó dá mi lójú pé bóyá kọ́lọ́mọ ẹ̀kárí ṣe ìgbẹ́. Àmín. Wọn ò ní yìnbọn fún wa. Àmín. Àwa náà kò ní yìnbọn fún èèyàn. Àmín. Kò ní pé kọ́ bí a tó bá yìnbọn fún èèyàn tí ó bá wọlé àjùnà ni. Ọmọ mi kan wà nígbà lónìí, mo ní ẹ̀yin ọmọ yìí ẹ bá mi wá bí owó akẹ́ṣẹ́ tó ti ń so ọ̀nà tí ń so. Tẹ́ bá ti dé tó bá ti la ọ báyìí kẹ́ sọ fún mi. Tá bá ti mú òwú akẹ́ṣẹ́ yẹn tá bá ti já a yọ gbogbo kíní tó wà nínú ẹ̀. Kí ló wà nínú ẹ̀? Yẹn àwọn kíní èso tó wà nínú ẹ̀ yẹn. Tá bá ti yọ, tá bá ti jí láàárọ̀, a ti yọ lálẹ́. Òwú akẹ́ṣẹ́ la fẹ́ lò. Bẹ́ẹ̀ni, tá bá ti jí. Ayọ̀ kóró tó wà nínú ẹ̀. Bẹ́ẹ̀ni, tá bá ti jí láàárọ̀, a máa já díẹ̀ ní òwú ẹ̀. Ká tó sọ̀rọ̀ sí anybody, a máa la yàgbẹ́. Yàgbẹ́ tá bá yà báyìí. A yàgbẹ́. Bẹ́ẹ̀ni, òwú tá bá mú ẹ̀, a máa fi nu ìdí wa. Àwa mú ẹyọ àtàrí kan, a sọ sínú ẹ̀, a yí mọ́, àwa yí lówú dúdú. Òwú dúdú àti dúdú nìkan. Dúdú ni. A lè rán lé àwọ̀ dúdú. A máa sọ sínú àpò bí àdẹ̀rán tá bá sọ sínú àpò tó bá nà bọ. Ẹni tó bá dá lójú kó la mú kó ṣe wò kó máa dúró sí bọ́ báyìí o bí ó máa fi igi bàrí ni o torí bọ́ ẹ máa fọ́ ni. Bí owó ẹ ṣe pínyà ẹ ọ̀nà ibi tí owó ẹ pínyà sí ló máa fàyà. Kò ní la bá. Ó gbọ́dọ̀ jẹ́ òwú akẹ́ṣẹ́ tó ti lanu. Tí ó bá ti lanu kò lè gbóhùn jáde. Kò lè gbóhùn jáde. Ó kọ yín lẹ́ẹ̀kan sí. Èmi ni Tajudeen Ìṣọ̀lá. Láti abúlé Baálẹ̀ Ògùnbáyọ̀, Ọ̀dẹ́dá local government, Ogun State, Abẹ́òkúta. Ẹ ṣeun. Ẹ pẹ̀lẹ́ sà.